Egungun kan bàbá àgbàlagbà Lẹsẹẹ pa, àwọn ọlọ́pàá ti ń wá. Ìjọba ìpínlẹ̀ Anambra ti kéde pé àwọn ń wá egungun adáṣọfúnjó kan tó gbajúmọ̀ dáadáa láàrin ìlú Umuawulu níjọba ìbílẹ̀ Awka South nípínlẹ̀ náà. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó fẹ̀ṣẹ̀ gbẹ̀mí bàbá àgbàlagbà kan olóògbé Shedrack Okoye ẹni ọdún 69. Aláròyé gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lọ́jọ́ 16 oṣù kejìlá ọdún 2023 lásìkò tí olóògbé ọ̀hún ń sin ọ̀rẹ́ rẹ̀ kan lọ sílé ní egungun ọ̀hún tí ọjọ́ orí rẹ̀ kò ju ọdún 19 lọ tó ń gbé lágbègbè Unuenu Umuawulu yìí béèrè owó ọdún lọ́wọ́ olóògbé ọ̀hún. Nígbà tí ìyẹn takú pé òun kò lówó lọ́wọ́ ló bá bẹ̀rẹ̀ sí kú lẹ́sẹ̀ẹ́ títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Kọmíṣánná fún ọ̀rọ̀ àṣà àti ìṣe nípínlẹ̀ náà ọ̀nàrẹ́bù Don Onyenji ti bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ọ̀hún pàápàá jùlọ bí ará ọ̀run náà ṣe ṣàmúlò òfin lọ́wọ́ ara rẹ̀ níta gbangba. Kọmíṣánná ọ̀hún ní òfin ìpínlẹ̀ náà kò fààyè gba pé kí àwọn egungun máa dí àwọn aráàlú lọ́nà tàbí kí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wọn pẹ̀lú ipá. Kí wọ́n dá àwọn aráàlú lára yá lásìkò ayẹyẹ ọdún ni wọ́n wà fún, kì í ṣe láti máa fi halẹ̀ mọ́ wọn tàbí bákan. Kọmíṣánná ọ̀hún ní ẹ̀sùn ìpànìyàn àti ìwà ọ̀daràn làwọn máa fi kan egungun ọ̀hún tọ́wọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà bá ti tó o, nítorí pé ṣe ló ṣàmúlò òfin láti ọwọ́ ara rẹ̀. Ó wáá bá àwọn ẹbí olóògbé ọ̀hún kẹ́dùn ikú èèyàn wọn tó kú. Bákan náà ló rọ̀ wọ́n pé kí àwọn náà má ṣe àmúlò òfin lọ́wọ́ ara wọn o nítorí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ní kí wọ́n ṣe sùúrù kí ìjọba gbèjà wọn jà. Ó fi kún un pé àwọn aláṣẹ ìlú ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé máa tó ṣèrànlọ́wọ́ gidi fáwọn ẹbí olóògbé ọ̀hún láti ṣètò ìsìnkú èèyàn wọn tí eégún náà pa. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.